alukurani yìí káfọ́ kọ́dẹ̀ wí lẹ́nu rẹ̀ ìmọ̀ wo ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwò ni kéwò lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwò tẹ́ ẹ kéde fi ń dá wàhálà lẹ̀. ìwé ẹ̀dá tó bá ti ní ọ̀rọ̀ tẹ́nìkan ọ̀sọ́ rí ilé wọn sọ àbùkù tẹ́nìkan ọ̀kan rí ní ọkàn gbogbo ẹ tó bá ní tẹ́nìkan ò ṣe rí lòun ó ṣe ń tójú ẹnìkan ò rí rí lójú ẹ máa rí. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ mo kí ń kú àmúmọ́ra o ọlọ́mọdé ẹ̀ sí oyè yẹn ni o wàláì ọlọ́mọdé ẹ̀ sí oyè yẹn ni o ìsọkúsọ ìmáàmù yìí ti pọ̀ jù náà sáfà àjọ lọ́nu afọ́ọ̀kì sọ́tọ̀ náà ìránṣẹ́ ọlọ́run la jẹ́ kí wọ́n dẹ́ ìfẹ́ẹ̀tì yẹn síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́dì púpọ̀ abẹ́ ìwà rí tójú àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ ń rí wọ́n ìfẹ́ẹ̀tì yẹn síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ káwá gbọ́ lẹ́nu odidi àfà odidi mọ́lúmọ́lú kó ní àlùkùránì ò tó yẹn jẹ la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ̀dí ṣíríta káfírùn tó àbárẹ́ ni sọ fún ọ ọ yẹ kó jí kí wọ́n lọ wùyọ́ sí islam ni ọ yẹ kó jí kí wọ́n lọ wùyọ́ sí islam àwọn èèyàn tí wọ́n sẹ́ndì láìfù yẹn sí mi wọ́n pọ̀ débi ọ̀fẹ́ tó 70 èèyàn tó sẹ́ndì ẹ̀ sí mi wọ́n ní kó wá jẹ sàrà onílẹ̀ fún ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ bá ní láyé o torí gbogbo ẹ̀ tó bá jí aṣáájú tẹ́mi ẹ̀ bá ti ga tí kíburú ẹ̀mí ìgbéraga bá ti ń bẹ lára ẹ̀ ọlọ́run jí ogún lé ayọ̀ ni gbogbo àwọn tó kó lẹ́yìn ọlọ́mọdé ọ̀dà wọn sínú igbó ni káàfọ́ ọdẹ bóde kó wá sọ lẹ́nu rẹ pé alukuriani ò tó jẹ alukuriani gínà láàfọ́ kíraba àdáwò wàkọ́lá rasulillah sallallahu alayhi wa sallam alukuriani yìí káàfọ́ ọdẹ wí lẹ́nu rẹ ìmọ̀ wo ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwò ni kéwò lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwò tẹ́ ẹ kéde fi ń dá wàhálà lẹ̀ alukuriani gínà láàfọ́ kíraba àdáwò. káwá pa gbọ́ pé àfa kan ó tún wá jẹ́ mọ̀ọ́mú odidi ìlú ńlá ìlú Ọ̀yọ́ ọ̀dẹ̀ kéré ìlú àlùbáríkà ní ìlú Ọ̀yọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ jàre ìmáàmù Ògbómọ̀ṣọ́ ètí ń ṣẹlẹ̀ lákòókò rẹ̀ yìí sọ gbọ́ nínú takọ̀ ṣẹlẹ̀ sí mọ̀ọ́mù kankanrí l'Ògbómọ̀ṣọ́ kó o lè mọ̀ yí pé kí o tó olóòkè ìmọ̀tọ́ ọlọ́ọ̀mọ̀ láyé fà kó wúlò. láyé fáwọn ìmọ̀tọ́ ọmọ òwúlò kí ó tó kí ó wúlò ọmọ tó ṣẹlẹ̀ lákòókò tiẹ̀ ni àákò tiẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ńlárí ìmáàmù ti ń yájú sọ́ba kò ṣẹlẹ̀ rí l'Ògbómọ̀ṣọ́ ẹjọ́ bá mi sí àpúrógámù yìí ẹjọ́ dọ́dọ̀ ìmáàmù onígbéraga yìí ìgbéraga rẹ ti pọ̀ jù. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ni itilubul ilm ni maadi ila ladi ó ṣe fi yẹn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀ o ẹ jẹ́ kí ìmọ̀ yín ọmọ pọ̀ sí o ẹ má káàárẹ̀ o kí àfa ọ̀yìn mọ̀ọ́mù kọ́dẹ̀ lanu gbàgà pé alukurani ò tó jẹ. Kọ́lá Afọlábí odidi ìmáàmù ìlú kọ́ wá sọ pé alukuriani ò tó jẹ ìmọ̀ wo ló tó alukuriani bẹ̀lẹ́ pé yóò ju kurani lọ kéwò ló tó alukuriani bẹ̀lẹ́ pé yóò ju kurani lọ kéwò wèrè tẹ́ kẹ́ẹ̀bí náà lẹ́bi ń sọ ọmọ dọ̀tá bàbẹ́ ẹ̀ ń sọ bàbá dọ̀tá ọmọ ẹ̀ ń sọ kó àtìyàwó dọ̀tá ara wọn. abomi lámòye rẹ́gùn ẹni tó kún abẹ́kí ni kò rí
gbogbo tí àwèrè tẹ̀ ń ké kiri ṣe bẹ́ẹ̀ nìkan lọ́kọ́ ẹ̀yin tẹ́ bá ka tí ò ní tíà tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ sí èrè ẹni tó kọ́ kíni kó wọ́n yà. Adabule mari khairun min sabi gbogbo ẹni ọba ní ìmọ̀ tí ò lẹ́kọ̀ọ́ ó ní kankan ìmọ̀ wo ni mo lórí burúkú tẹ̀ wá kiri. Kọ́dídì ìmáàmù ló dẹ̀ lánàá gbàgà pé alukuriani ò tó jẹ alukurian la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. Ìwọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àṣìyàn ni ọ́ wàláhì àṣìyàn ni ẹ́. Àwọn ará Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ pé àwọn sì ń kẹsẹ̀ wàláhì astaghfirullah àṣìyàn ni ẹ́. Káàbọ̀ dẹ̀ ní confidence láàrin ayé kọ́ lọ ní gbàgà pé kùránì kò tó jẹ́ alukurian kí ẹ pé alukuriani kò tó ń tẹ̀yẹ̀ lè jẹ́ kò tó jẹ́ fún ẹ̀dá. La ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam. Ọ̀tọ̀ ní ká fún yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀. Ọ̀tọ̀ ní ká má condemn bẹ́ẹ̀ bá fẹ́ condemn gbogbo kéwù tẹ́ ẹ fẹ́ condemn gbogbo fans ṣé kùránì alukurian. Irú mọ́mù wo ni mọ́mù Ògbómọ̀ṣọ́ yìí? Atakaburu wọ́n ní ìwọ ìgbéraga wọ́n ní bọ́lá fẹ́ bá olówó rẹ dé ìgbéraga ni wọ́n máa bá olówó òun dénú parun. Ìwọ dídì ìmáàmù ìlú tọ́jẹ́ pé àwa ìwà nú ẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ ń jí oyé ọpẹ́ ìmáàmù ọba ìlú kì í ṣẹgbẹ́ àfa ṣe nígbà tá a sọ fún ọ ló tó gbà yìí pé ọba ìṣẹgbẹ́ àfa ṣé wọ́n ló pèrè ẹ̀ ní màmú ló pèrè ẹ̀ láàfà ló pò kéwù. Ìwọ tó ké ìwọ tó ké náà kò sẹ́kọ̀ọ́ ń bẹ̀. Alukurani ọ̀rọ̀ Olúwa ní akramakum indallahi atqakum. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run lè yẹn gidi kí lè bá kiri tẹ́ ẹ bá fi yàrá mẹ́wàá tẹ́ ẹ bá fi tó tíà kò ní túmọ̀. Èèyàn mélòó lẹ jèrè ọkàn rẹ̀ èèyàn mélòó ló jèrè lára yín kí ni ìṣe yín àti ìwà yín nínú ìlú. Adéyẹmí Adéwùmí àbúrò ní sẹ́yìn my pastor Kọ́lá Fálábí ẹjọ́ torí tọ́lọ́hùn ìwà àti ìṣe tá a fi báyẹn ṣe ó pàtàkì ju kéwù wèrè tẹ́ ń bá kiri lọ. Kéwù tẹ́lẹ̀ ké ìmọ̀ tẹ́lẹ̀ mọ̀ tẹ́lẹ̀ mọ̀ gbọ́dọ̀ respect òbí ẹ̀ mọ́. Kéwù tẹ́lẹ̀ ké ìmọ̀ tẹ́lẹ̀ mọ̀ tẹ́lẹ̀ mọ̀ sí ọ̀gbọ̀dọ̀ kọ́ ọ̀gá ẹ̀ lè mọ́. Ìmọ̀ ti rí yẹn. Adabule mari khairu min sabi ẹ̀kọ́ ọmọ nìyàn ó lóore ju owó ẹ̀ lọ. Ẹni tó bá ní ẹ̀kọ́ bí máa rẹ̀ bá ti wò kéré tó ìmọ̀ rẹ̀ ó wúlò fún. Sàwọn àlékún ta ni ẹ pẹ̀lẹ́ máa ẹjọ́ ta ni o mo wà ní live mo ṣe program lọ́wọ́ ni àyà mi ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá máa pè padà. Yes, ma. Kí lè ń bá kàgẹ́ ẹ kàn ní ayé láti ẹ̀ ń da ayé láàmú oníkálukú yìí wá ń wá followers ẹ̀ ń wá kí wọ́n sọ pé lámọ́rin ń sọ tẹ́nìkan sọ́rí gbogbo ẹ̀ bá lóun fẹ́ sọ tẹ́nìkan sọ́rí àbùkù tẹ́nìkan kàrí ló máa kàn ẹ̀ bá lóun fẹ́ ṣe tẹ́nìkan ṣe rí ìtọ́jú ẹnìkan ò rí lójú ẹ̀ máa rí. Èmi ò tí ì rí inú ìlú kan rí káṣọ pé odidi ìmọ̀lù kan yájú sọ́ba ó ń dẹ́mú bàrí ó ń rò ipò ńlá ní odidi ọba aládé
ó useless adéròpọ̀ useless ọba ọ̀dọ̀ ọwọ́ ìmáàmù yìí náà ni. Adémi kì í ṣe Lizzy o Lizzy kọ́ ló fún màmá Muyideen ní 250 o Yàyà Gàmbàrí ti kílí ara rẹ̀ kì í ṣe Lizzy o ṣẹ́gbọ́mà kì í ṣe Lizzy o Lizzy Anjorin òun kọ́ ló fún ìyá Muyideen ní 250 o ṣẹ́gbọ́ ọ̀rọ̀ ọba mi dúró tì yín ọlànàbí ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ ṣe sùúrù mọ́kà taba láwù lákàsáyà àti kàlà dàfíkà gbogbo tá a bá kọ mọ́yẹ̀ tó jórí rẹ̀ a kò lè lọ garagara o láyé. látàmísẹ́ fìlẹ̀ àdì ẹ mọ rìnrìn hànà lórí ilẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ garagara rẹ̀ àti girigiri ìsọkúsọ rẹ̀ tiẹ̀ ti pọ̀ jù. Ẹ̀mí kìlọ̀ tẹ̀mí ẹ̀ ga ṣé wọn là kọ́kọ́ àfa àti ọkọ̀ wù l'Ógbómọ̀ṣọ́ ni àwọn wòlíì Ọlọ́run pọ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn alágbòye ẹ̀sìn pọ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn onímọ̀ pọ̀ l'Ógbómọ̀ṣọ́ má fọ́ lu Ògbómọ̀ṣọ́ ní sunna burú sọ yẹ kọ́ jẹ́ káwọn aráàlú Ògbómọ̀ṣọ́ kábàámọ̀ kó àfihàn síwájú kó didi àfa odidi ìmáàmù odidi ìlú ìmáàmù ọba kọ́ ọ̀dà bóde kọ́ lánàá gbàgà kọ́ ní ìmọ̀ àlùkùránì ò tó jẹ́ kẹ́nìkan gbé àlùkùránì ò tó jẹ́ tí kùránì ọba ti wá tó jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ bóde kọ́ sọ fún àwọn àfáà pé ìmọ̀ tuntun tó jẹ́ rè. èmi tẹ́mi ń bọ́ sọ̀rọ̀ yìí mi ní rìsọ́ọ̀tì primary six lọ́wọ́ oríire rẹ̀ ò sì ju tèmi lọ ilé pẹ́kọ̀ tó tẹ̀mí ó lórí ire tó jù mí lọ ó ṣẹ̀ṣẹ̀ sàràfà nínú 2005 mo ti lọ Mẹ́kà mi ní rìsọ́ọ̀tì primary six lọ́wọ́ èmi àtúmọ̀ kọ́ra mi pé ẹ̀yà mi primary 5 graduate ó kálukú wá gbàgbé pé àlùbáríkà lójú ẹni ó ké ojú nù yín náà ní takóbá bẹ́ẹ̀ ẹni ó lóun ké ojú nù yín kọ́ respect yẹ́ mọ́ ẹni ó ké ojú oní bàbá àwọn wọnà orí burúkú wọn ẹ̀ ń bá kiri. nígbà tẹ́nìkan bá ká tíà onítíà tó ní ọ̀sẹ̀ tó mọ̀kéwú tóun ẹni ọkọ̀ tíà tó ọkà ńkọ́ kí ni ká pín òun. ọkà tíà onítíà oní ọ̀sẹ̀ ni tó mọ̀kéwú tú ọ ẹni ọwọ́ akọ tíà yẹn kí ni ká pè é ẹnìkan lọ́kọ̀ alárí ẹ̀yìn kan lọ́kọ̀ àsìmáwí rìsálẹ̀ ẹnìkan lọ́kọ̀ ìsí ẹnìkan lọ́kọ̀ kọ́dà tẹ̀síìrì Jàlálẹ́ ní àwọn kan ní wọ́n bí ó di ẹ̀ jáde tó o bá lọ mọ̀kéwú àwọn tí wọ́n akọ ń tọ́ ọkà tó fi lọ mọ̀kéwú kí ni ká pè wọ́n ewu olùsígé ewu lórí burúkú tẹ̀ ń bá kiri ewu ọ̀rá ni ewu wóróworó jojúmọ́. ṣé ọ̀fẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí kò fẹ́ mi pé nu gbogbo ṣé ìmáàmù ti bẹ́ẹ̀ lọ Yorùbá ìwọ nìkan ló useless jù you are 200 useless man. ìmáàmù ti ń yájú sọ́ba aládé ìmáàmù tí wọ́n mọ pàtàkì ọba àlú wọn. ọbẹ̀ fún ọmọ nídàánilẹ́kọ̀ọ́ dẹ̀ ń dorí wọn rú ọbẹ̀ fún ọmọ nídàánilẹ́kọ̀ọ́ dẹ̀ ń wú wórówóró òun wí kẹtàkẹtà òun wúrà dáadáa irú ìdánilẹ́kọ̀ọ́ sì wo nìyẹn. ṣe ìdánilẹ́kọ̀ọ́ nìyẹn ni àbí yẹ̀yẹ́ product. alukó olúwagẹ́ ni wà á lámà ádámà àsìmá àkúlà ha ìmọ̀ tọ́lọ́wọ́ bá fi mọ yẹn sẹ́nìkan lè fi mọ ni gbogbo ọmọ tẹ́ ẹlẹ́mọ̀ náà ìmọ̀ èṣù náà ni ìmọ̀ ṣẹ̀tánì ni ìmọ̀ sátánì ó sì tẹ́ ń kó kiri ni. gbogbo ẹ̀yin àfa oníkálukú ò béèrè ìdáyà lọ́dọ̀ Ọlọ́run àwọn àfa àti ẹbọ́ta yìí tákàbúrò ọjọ́ pọ̀lọpọ̀ gbádùn àfa àdẹ́ni wà ní kíbúrì yá lèrọ́bà náà sì fàtú bíi
màsún sàtúnfọ̀tà jáde bá ní àwa tẹ́kì gbogbo ẹ̀dá tí bá ti ń ríra rẹ̀ bí ìgbà pẹ́ nìkan ò tóun ẹ sọ fún pé òun gan ló lóòjù Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó ìsọkúsọ rẹ ti pọ̀ jù ẹ jẹ́ kọ́ mọ́ka yunifásitì alukurani ò tó jẹ́ sànàwí ò tó jẹ́ ìdádì ò tó jẹ́ ọgbàgbé àlùbáríkà ni tó ọgbàgbé àlùbáríkà àìmọye ọ̀pọ̀lọpọ̀ nù yín tó lọ Saudi tó lọ Íjíbítì ẹlòmíì lógún ọdún ẹlòmíì lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún okun ní tún dà ó rìn kiri bí ìgbóná ni ó rìn kiri bí ìgbóná ni ṣé wọn yẹn lọ́wọ́ àríra rẹ bí pàtàkì pátákó ni ó kì í ṣe pàtàkì gẹ̀rẹ́gẹ̀rẹ́ rẹ ti pọ̀ jù Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ti pọ̀ jù torí náà ẹ sọ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó lọ take time ìsọkúsọ ọ̀rọ̀ social media ti pọ̀ jù ẹ̀mí ẹ̀ ga ntọ́ tiẹ̀ mú ọtọ́ ń yájú sódìdí ọba aládé odidi sọ̀hún tó Ògbómọ̀ṣọ́ náà bá wá gbogbo Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rí ọgbọ́dọ̀ jẹyàn lójúmọ́ àmọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ rántí o àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní máa rọ̀fà ànábùsà wàdà àwùlá wọ́n máa wàdà ànábùsà rọ̀fà àwùlá ọ̀rọ̀ rí ojú bá ń lọ.